Alaaji Beki fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba làwọn olólùfẹ́ bá ń dọ̀wọ́ ìdùnnú. Ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ kẹrin inú oṣù kọkànlá ọdún 2024 yìí ni ó jẹ́ ọjọ́ mọ́nìgbàgbé nínú ìtàn ìgbésí ayé Alaaji Abdullahi Yusuf Beki tó jẹ́ igbákejì adarí àgbà lẹ́ka tó ń gbẹjọ́rò fárá ìlú ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kwara, gẹ́gẹ́ bí ọjọ́ náà ti jẹ́ ọjọ́ tí bàbá òun fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba lẹ́yìn tó ti fi tọkàntara sìnlú fún ọdún márùndínlógójì gbáko. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn fún iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kwara, arábìnrin Adéṣíkíọlá Ajíbóyè fi síta tó tẹ ikọ̀ atótó arére online tv lọ́wọ́ ló ti fìdí ìfẹ̀yìntì ọ̀hún múlẹ̀, tó ṣàlàyé pé bàbá náà ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ lẹ́yìn tó ti fi tọkàntara sìnlú fún odidi ọdún márùndínlógójì tí ó sì ti ṣe onírúurú àṣeyọrí lásìkò tó fi wà lẹ́nu iṣẹ́, àti pé ẹ̀bùn ńlá ni wọ́n fi ta bàbá náà lọ́rẹ láti fi mọ rírì iṣẹ́ takuntakun tó ti ṣe. A bí Alaaji Abdullahi Yusuf Beki ní ọdún 1966, tí ṣe ọdún méjìdínláàádọ́ta sẹ́yìn tí bàbá náà lọ ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Ọ̀wọ̀, tí wọ́n gba ìwé-ẹ̀rí ìmọ̀ nípa olùkọ́ni lọ́dún 1988. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ lẹ́ni ọdún mẹ́tàlélógún, ìyẹn lọ́dún 1989. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí amòfin lọ́dún 2007, tí wọ́n sì darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ lọ́dún 2008, tí wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ rò láṣeyọrí. Bàbá òun fẹ̀yìntì lẹ́yìn tí wọ́n ti lo ọdún márùndínlógójì lẹ́nu iṣẹ́. Ọ̀gọ̀rọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ àti akẹgbẹ́ wọn ni wọ́n darapọ̀ láti dọ̀wọ́ ìdùnnú pẹ̀lú Alaaji Beki, tí wọ́n sì sọ ipa ribiribi tí bàbá náà ti kó lẹ́nu iṣẹ́ ọ̀hún. Bákan náà ni wọ́n tún ṣe àdúrà lóríṣiríṣi fún wọn, tí wọ́n ṣe àpèjúwe bàbá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jára mọ́ṣẹ́, oníwà pẹ̀lẹ́ àti olódodo ènìyàn. Nínú ọ̀rọ̀ Alaaji Beki ni àwọn náà ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ akẹgbẹ́ wọn fún ìfẹ́ eléyìí tí wọ́n fi hàn sí wọn